اللهم صل على محمد وسلم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. lẹ́yìn náà ṣe àṣà àtúfáà níbi sallallahu alaihi wasallam. lẹ́yìn eléyìí a ṣe àdúrà fún gbogbo àwọn àlùfáà wa kí ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san rere. àwọn tẹ́tí pọ́sálì kìámà kó máa forí jì wọ́n. àtẹ́sí wà láyé wọ́n bá gbé ọ́ pé kí wọ́n lójú ẹ̀mí àtàlàáfíà kó bá wa san lẹ́san rere. àwọn àbá wa khalifa wọ́n sọ ní àfáà fún gbogbo apáta awájú aláìrahamu nígbà tí wọ́n fẹ́ ṣe dáadáa tó ga fún wa wọ́n kọ́ asábẹ́ àgbà wa khalifa wọ́n fẹ́ ṣe abẹ́ àfáàrẹ tí ó tọ́jú ọmọ dáadáa tí ò ní fọmọ sí pè. àgbà wa khalifa ìwọ́n bàbá gbìyànjú bá wa sí wọ́n lẹ́sàn rí ìfà àlàáfíà ìkún ìdúró sí àwọn àfáà wa ìṣàwọn ọmọ ọ̀fẹ́ra lẹ́yìn náà ta àṣàdá fún gbogbo àfáà wa àṣàdá fún gbogbo àbá wa náà lápapọ̀ ní àwọn àbá wa ìsìláàmù díì torí pé àwọn tá a jẹ́ ọmọ wẹrẹ báyìí ara pé ń dúró fọ́lọ́run dáadáa lọ sí àwa ìkú nínú mi rò pé àwọn afá wa Abu Muhammad kọ́ sọ lẹ́sàn rí Abu Dawud wọ́n ti sọ ọ̀rọ̀ tó pọ̀ kódà kọ́lé pínlẹ̀ gàmẹ́ fi ṣe wá sí àríṣà múbẹ̀ tó pọ̀ lórí páwọn ẹ̀yẹ tá a rí yìí àwọn ẹni àlùbáríkà ní gbogbo àwọn tẹ́jọ́ kọ́ yìí àtàwọn àbátí wọn ti ṣáájú lọ wọ́n jọ sí Ọlọ́run pọ̀ ní tó di pé àwọn àbáwọn pọ́sẹ̀lì kìyàmà sí àwọn bàbá tí wọ́n wà nílá fẹ́ máa sọ ní àbí àwọn àbá tí wọ́n wà ní Èkó àwọn náà gbé ọ̀rọ̀ yín sí wọn náà ní ọ̀rọ̀ Làhásánù Yúsì. Làhásánù Yúsì olórin mọ́gíríbì kan ni ó sì kọ olókọ Dálíà nínú Dálíà wọ́n ti ń sọ ọ̀rọ̀ ṣáájú wọ́n sọ̀rọ̀ ìgbà tí wọ́n wà léwe wọ́n sọ gbogbo tó wọ́n bá pàdé wọ́n ní pé kásìkò òsìtò á padà wá láti wá rí àsìkò náà táà mọ́ ara àwọn bàbá wa ọlọ́ọ̀pá ó ní pé ayé áta o yẹ́rìtà yíbu zùgáàjú ìdáhùnfà àkọyà oúnjẹ èrò òfin ìṣàbà ó ní ayé áta o ayé áta yẹ́rìtà yíbu zùgáàjú ìdáhùnfà àkọyà ìjókòó wani ayata yarta ibo zujaju idan fa wa ya'udu shaykhun fi shabah lil furhadi daraju kama daraja al qurunu wa ghalahum ma ghalahum wal mar'u ghayru muhalladi wa saqa marabi'ahum sha'abi barrida bíyàmọ́ mìnàlè mọ́lìkì nìkẹrì nílẹ̀ ajíwájí. ó ní pé bàbá ń sọ̀rọ̀ àwọn àbá wa tí wọ́n ṣáájú lọ àwọn àbá rẹ̀ tí àwọn àbá wa tí a fẹ́ máa sọ ní àbá àbá wa tí wọ́n wà lẹ́kọ̀ọ́ àwọn àbá tí wọ́n wà lẹ́kọ̀ọ́ tí wọ́n wà lọ́dọ̀ wọn lónìí ìbáyìí já kámẹ́nu bá díẹ̀ nù wọn àwọn àbá wa ni wọ́n ṣe eré àwọn àbá wa agbélékalẹ̀ àwọn àbá wa kànpá àwọn àbá wa Aláàfin àwọn àbá wa Àgbóòwu àwọn àbá wa Mọ́kànjúọlá àwọn àbá wa olórí ọmọ kéwú àtàwọn àbá wa Gbẹ́sẹ̀ga àwọn àbá wa Sàrídìlẹ́kùkú àwọn àbá wa Aláàjì lọ́wọ́ àtẹ́lẹsẹ̀ ìpínlẹ̀ ìpẹ́ yìí. àbá sọ pé ayé àtà o kọ̀ọ̀kan rọrùn mọ́ yẹ́rìtà yìí bò zòjáàjú ìdá ń fà á kátó-pa àtọ̀jọ́ jókòó báyìí ó lè ṣàyè ìmọ́tò dàrí kìyàmọ́ lógun Ọlọ́run láàjọ pàdé ìjẹ́nnà ayé àtà o kápá àtọ̀ wá ríru àsìkò náà tí wọ́n sọ wípé tí nǹkan ó tún máa rí pé ó ti ṣe rí ńgbà náà kì í sáyé yìí mọ́. ayáta àdúrà tá a máa ṣe pé kọ́lọ̀ mọ́ jẹ́ nǹkan bàjẹ́ kó jẹ́ kí orí pa tí wọ́n fi ilé ọmọ lọ. ayáta yàrá ìbò zùjáàjù ìdáhùnfà ọ̀yà òòdù ṣàyẹ̀fọ́n fi ìṣàbà àbẹ̀lẹ̀ fọ́rẹ́ ádì. ó ní tá a fi ká tó máa ráwọn nǹkan yìí kọ́ pé láwòrán bá a ti ṣe máa rí láàtọ̀ máa rí ní ìsìn ó ní tó ń sọ pé ò lè ṣeéṣe ni pé bẹ́ẹ̀ bí ẹ̀ bá mú ìgò tó fọ́ káyọ̀ pé kíkò yọ padà sí bó ti wà á ní pé ò ṣeéṣe bẹ́ẹ̀ náà nípa ẹ̀ṣẹ́ ti kú kápẹ́ bá ti rí nígbà náà látò wá bẹ̀rẹ̀ nǹkan ní ìsìn àwọn ìpínlẹ̀ ti kọjá lọ́nà
kọ́lọ̀ jẹ́ nǹkan ọmọdé àlọ́ lókun. Mo ti ń filẹ̀ ẹ̀yin wọn nípa táwọn alẹ́ yìí náà ẹ̀yin wọn la jẹ́ kọ́lọ̀ jẹ́ kẹ́yìn wọn máa dá sí i. Arapẹ́yìn ń dá náà ní gbogbo àbá àlùbáríkà tẹ̀ jókòó yìí. Arapẹ́yìn ń dá náà ní gbogbo àbá tí wọ́n wà àwọn àyàwó tí wọ́n jókòó àyàwó àlùbáríkà tẹ̀ jókòó àyàwó ilé à. Sẹ́yìn nǹkan fẹ́ tábà máa fi àná yín ò ní pé àná mọ̀ dá o. Kámọ́rẹ́ yẹn àbá wa mọ́, kámọ́rẹ́ láwà ní mọ́, kámọ́rẹ́ tí ó darú gbọ̀n sí mọ́, kámọ́rẹ́ àwọn ìyá tí wọ́n jẹ́ tí wọ́n wọlé fọ́lọ́n báyìí kámọ́rẹ́ yẹn mọ́, wọ́n á di pé tí wọ́n á rí o àwọn àbá tí wọ́n á bí wọn àbá tí wọ́n ṣáájú wọn ò ìyàwó wọn ẹlẹ́ àní máa ṣe àmọ́ Allah musta'an wọ́n àdúgbò tó ṣe bẹ́ẹ̀ o ẹjẹ́ alhamdulillahi rabbil alamin. Afáwọn ń bá a lọ ó ní pé yàrá ju gbogbo àbá tá a sọ lọ yìí àwọn àbá àlùbáríkà tá a ń sọ yìí yàrá ju wọ́n dúró lórí ẹ̀sìn Ọlọ́run ikú sì pọ́n lórí ẹ̀sìn Ọlọ́run àmọ́ dàrọ́jà lè kò rúnu wọ́n wá lọ báwọn míì náà ti sinú ṣáájú wọn bàbá làwọn mọ́gà làwọn mú alimari owó àyẹ̀wò mọ́kànládì wọ́n kú ikú tó pa wọn náà lọ́pọ̀ àwọn tó ṣáájú wọn náà lọ ọmọ èèyàn ní máa láyé lọ́wọ́ wọ́n wá ní pé wọ́n sàkọ́ mọ́rọ́ bí ààhùn ṣàábí bá rìn bọ́ bí a máa mìíràn mẹ́lì kélékèrè ní ajíwájú ó ní wọ́n lọ́hùn wọ́n ń pè ọ́ àwọn sàárè àwọn tí wọ́n ti kú yìí bá ní máa rọ àgbánilóòjò kẹ́ máa bá ní rọ̀ jíyàn lórí níbi tí wọ́n wà náà sàárè wọ́n bá ní máa bá ní kẹ́ wọn ohun tí wọ́n bá ṣe tó jẹ́ bí àṣìṣe bá ní ṣàforíjì fún wọn lórí ẹ̀ kọ́ wá fi ẹ́ sí ọgbà àlùjánnà kọ́ wá jẹ́ àná káàrin yìí lọ lẹ́yìn wọn káàrin lọ bá wọn l'àlùjánnà wọ́n sàkọ́ mọ́rọ́ bí àwọn ṣàábí bá rìn bọ́ bí yàmọ́ mìíràn ìmọ̀lẹ́ kéèké ìrìnlẹ̀ ajíwájú bí yàmọ́ mọ́jàkójò yóò dákọ́ máa lọ títí òjò kẹ́yìn mọ́jọ́ dákọ́ máa lọ títí kí àwọn tó fi jẹ́ pé kò ní dá ó di pé mìíràn kẹ̀rí mìíràn ajíwájú ni o ọdẹ tí ó máa rọ òjò kẹ́yìn fún wọn kì í ṣe èèyàn pẹ́pẹ́ yẹn ní láti rọ̀ díẹ̀ yóò kò tó wà náà àwọn tó wà bá ń kọ́ bí yàmọ́ mìíràn ìmọ̀lẹ́ kéèké ìrìnlẹ̀ ajíwájú wọ́n máa rọ òjò kẹ́ náà lọ tí ó máa lọ títí nígbà pọ́lọ́ ọba subhanahu wa ta'ala ọba náà ni ọba tó jẹ́ pé omi al-karim al-ajwad ọba ọlọ́rẹ tó pẹ́ nìkan kò lè tọrẹ tó wọ́n bá ní foríjì wọn àbáwọ́ tá a wí wọn tá a dá kọ́nú wọn bá ní foríjì wọn wọn tá a dá kọ́ bá ní foríjì wọn bẹ́ẹ̀ náà làwọn ìyá wa ẹlẹ́ àná tí wọ́n ti lọ wọn bá ní foríjì wọn o àtọ́gbà wọn o ẹwà àwọn Saudi ìgbìyànjú àwọn ìsìn báyìí èmi pé ẹlòmíì lórí wáàsí tí ń ṣe kọ̀lọ́dún kan lórí ẹ̀ èyí ló padà àwọn àbáwá yìí wọ́n fúnlẹ̀ mọ́ wọn wọ́n sàṣìyàn wọ́n sì fún tí ọ̀dà sí wọn pé àdékẹ́ ẹ̀dá ẹ̀dá ìwé lóyún ẹ̀dá ìka ẹ̀dá dúró wọn ò sì kọ̀ wọn ò sì yẹ lẹ́yìn tí wọ́n bí òdòdó ọ̀rọ̀ ọlọ́ba fún ọ̀tàlá tí wọ́n sì dúró lórí ẹ̀ láti yọ ti pẹ́ wọ́n sì dúró lórí ẹ̀ pé táwọn ọ̀tá wọn náà fi ń sọ pé ìwé ẹ̀dá fiẹ́lẹ̀ o wọn lọ́ra wọlé ìṣẹ́ o ẹni tí ó jọ ìwọ́n jọ ìwọ́n ẹni tí ó sì bakú bẹ́ẹ̀ náà bakú bẹ́ẹ̀ náà àmọ́ ìsáwọ́dì lónìí báyìí o ẹ káàbọ̀ wá o alàsálà o ilẹ̀ o alàsálà ilẹ̀ o alàsálà ẹ káàbọ̀ o ẹni tó sì dúró ògùn bẹ́ẹ̀ náà báyìí náà àdúgbò fọlọ́ o àbá náà wà nìyí o àbá náà nìyí o sáwọ́dì ìtẹ́lẹ̀ òní ọdún mẹ́wàá kò ní lóko ọdún kíní kan máa ṣẹlẹ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ sí wọn o mo jẹ́ àbí pé wọn ò ní ẹ máa tó fẹ́ sáwọ́dì lọ́dọ̀ sí ní ìsìn oúnjẹ lọ́dọ̀ sí o. Ọlọ́run jẹ́ ọgbà àbáwọ̀ Ọlọ́run jẹ́ lọ́dọ̀ àlùbáríkà Ọlọ́run fa ìgbà wọn sáwọn ìyá ara fẹ́ máa sọ ní inú àwọn obìnrin míì ó lè ra ẹni tí ń wí ìkú wíwù ó lè ra àti àfábílì ẹ̀ nítorí wọn jẹ́ lọ́dọ̀ àmì ìlànà mi ó lọ́dọ̀ àdúgbò fún ọ ọjà mọ̀ kíkọ́ báyìí lónìí tí èsì pé ó ti pé àwọn ìwọ̀n nípa ìmọ̀ sílẹ̀ rí àbúkú tá a wá kìlọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ àbọ̀ wá dúró fọ́lọ́run ó yí kúkọ́ mọ́ ti Islam lọ́sẹ̀ ìsìláàmù lọ́sẹ̀ súnmọ́ kù lára àwọn tá a jọmọ báyìí náà o níbẹ̀ ẹ̀kọ́ ọ̀nà yìí làbí ìbámu o bí ọ̀sọ́ra rẹ àwọn tí wọ́n ń jọ àná àwọn jàdí ìsìn ọ̀gbọ́tàn ni àdúgbò àgbọ́tàn a sì mọ̀ tàn a sì rí wípé ẹ̀dúró ti Ọlọ́run ò sì fi yín lẹ̀ wọ́n ti pèlè náà bá ní ọjọ́ wá sí kálukú wa náà ká dúró tọ́lọ́run dáadáa tí ìbá dúró tọ́lọ́run Ọlọ́run dúró tì ojú ètè tó bá dúró tọ́lọ́run
ẹni tá à ń bọ́ aṣọ tí ṣe àlèsè kọ́ọ̀mà eléyìí jẹ́ kíkẹ́ àwọn bàbá wa ní àbá wa tẹ̀ wà níbi òkú lọ́wọ́ bá kìíní o àbá mi tó sọ̀rọ̀ dákọ̀ wọn láti wọ́n jẹ́ ẹgbẹ́ pé ọmọ ìpín dákọ̀ àgbàlagbà á sì dákọ̀ tó pé ó fídíò kẹ̀lí wọ́n lè fi àtijọ́ wájú pé àbá wa àbá wọn rí àbá mi ọwọ́ àti eré olùkẹ́kọ̀ọ́ fún wa o gbàsẹ́lẹ̀ sáré o bàbá mi tó jẹ́ ẹ̀ṣẹ̀jì wọn náà bàbá mi Abdullahi Taofeeq àtàwọn bàbá mi tí wọ́n gba àlejò wa ní bàtà wà yìí àwọn bàbá mi àkẹ́sìkò tó ti fẹ́ sọ fún wa o àtàwọn bàbá mi gbogbo tí wọ́n wà nínú òkú káàkọ́ wa náà o lọ sọ́la o àtàwọn tó wà nínú ọkùnrin yìí o. Mashallah, Allahu Akbar. Akẹ́ àbá mi àbá wa láti eré o Mashallah, ló bá sẹ́lẹ̀ sáré o. Akẹ́ àbá wa náà wọ́n pẹ́ àlejò wa o lọ́wọ́ sẹ́lẹ̀ sáré o. Ìjọba ọ̀fẹ́ ra o. Mo káwọn ìyá mi ẹlẹ́à láti àgbéyìnbí láti Ìkòròdú láti Ògìjó ń bì. Ìyá mi tẹ́ ń gba àjò nígbà yìí àwọn ìyá mi tẹ́ jẹ́ olùkọ́ wa ní àmọ́ náà lọ́wọ́ sẹ́lẹ̀ sáré o. Ìyá mi ilé àti àwọn ìgbà yìí náà kí ọlọ́wọ́ kó dìde pé fún wa o. Àti pé ìyá wa náà àti àwọn ẹ̀mí Salahuddin náà ó kí àwọn ọlọ́wọ́ fi yín o. Ó kí àwọn ọlọ́wọ́ láti ọ̀dọ̀ ọlọ́wọ́ kó wà kí ló bá sẹ́lẹ̀ sáré o. Àbúyí sọ ọlọ́wọ́ sẹ́lẹ̀ sáré pàdé àti ìgbà yẹn lòdì òkìjọ nìyí o. Ọlọ́wọ́ sẹ́lẹ̀ sáré o. Ọlọ́wọ́ sí àbá wa àkẹ́sìkò ọlọ́wọ́ sí ẹni gílẹ̀ yọ̀ọ̀gbà fún wa. Akọ́wọ́n ní kí wọ́n kó àtìsí lọ́dọ̀ àwọn náà ni àwọn ọba Àbúyí sọ̀rọ̀. Wọ́n sì tọ́jú dáadáa ọlọ́wọ́ sẹ́lẹ̀ sáré o. Abu Muhammad Abu Dawud ọlọ́wọ́ bá ń sin lẹ́sìn àríwọ̀ wọ́n ní àjọ àbáríkà ní wọ́n lè ti tẹ̀lé ẹgbẹ́ ìlú gbọ́ ọlọ́run ìyẹn tó ń múra ọlọ́ba ìṣirò olóògbé ọlọ́run ẹ̀ mọ̀ lórí máa bọ́ olóògbé ọlọ́run tó ṣe ní ìtòjú àbá wa tí wọ́n sì rí tó ń tẹ̀ ìjì àdìdúnú tó kí mashallah ẹgbẹ́ fẹsẹ̀ lé òun náà fẹsẹ̀ lé ọlọ́ba yóò bá ní dúró sí olóògbé ọlọ́run ọlọ́run ò ní gbà ìlú àbá wa àti wọn àfihàn fẹ́ra o. èyí tí mo yé mo wà ń bẹ̀ yìí kì í ṣe èmi ní ó yẹ kí n sọ̀rọ̀ lónìí báyìí. Àwọn Maali Wazir Sheikh Yaqub Abdulbaqi àwọn ní àwọn bàbá mi àǹkásíkò máa ń fi ìjókòó yìí yẹ sí. Wọ́n máa wá sí Ògìjó lẹ́ẹ̀kan ní ọdún sí àyè yìí báyìí. Tó gbẹ̀yìn àbọ̀ wọn tẹ̀ máa ń gbà wọn lálejò pé báyìí lọ́kọ́lọ́kọ́ àti sẹ́lẹ̀ sáré. Àmọ́ àwọn ti kí jókòó yóò ṣẹlẹ̀ níjẹjọ́ àbáwọn ìdìwọ́ tó ń ṣẹlẹ̀ àwọn wà sí ojú ọ̀wà sí màálù sí ojú wọn dí gan-an pé wọ́n pẹ́ ọ̀dà náà kọ́ sọ di òní. Àmọ́ náà níyì ó jẹ́ Sunday náà àwọn tí wọ́n jẹ́ àwọn jàmáà aṣítọ̀ òní ni wọ́n ti fíksì ọjọ́ òní síjọ́ ìparí tafsiru Salahuddin. Lẹ́yìn tí ó ti wá jẹ́ gbogbo fúgàmù òru kábíyèsí kan bọ̀ sí Salahuddin wọ́n máa sílẹ̀ kí Salahuddin lónìí báyìí láti máa parí tafsiru. Nínú wọn àkọ́jọ́ pé wọ́n gbá fún ọ̀nà tí a fẹ́ ṣe a sì wọ́n náà kọjá pé wọ́n ti ẹ̀sọ́ di ẹ̀yìn Ramadan àmọ́ àmì àdúgbò fọlọ́ tó lọ sí àwọn àbáyá sáré àti àwọn ọ̀sìn náà pé káṣàtì ẹ̀ pé àbáwá káṣàtì ká fi sí òní náà káwọn pè ámì ìlà rẹ̀ fún ọ̀bá yá wọ́n padà máa wá lóko wọn bí ilẹ̀ ayọ̀kọ̀yọ̀ náà fẹ́ padà sí ilẹ̀ sáré o. lẹ́yìn àbáwá ṣe yìí náà ara àkọlé tẹ̀lé sí fún àwọn bàbá wọn tó ti kú náà ni bẹ́ẹ̀ kọ́ wọ́n rẹ̀ kọ́ kí obìnrin ti dúró àmọ́ bẹ́ẹ̀ tí ń sojú bẹ́ẹ̀ lè tó ń ṣe ẹ̀yìn bẹ́ẹ̀ tí ń ṣe é sí àwọn bàbá wa bẹ́ẹ̀ tí ń ṣe é sáwọn ọmọ ní ojú ayé wọn bẹ́ẹ̀ lè tó ń ṣe gbèsè báyìí ìwọ bá bí ọ́ o mo tó jẹ́ àpẹẹrẹ pátá tó wọn nígbà gbé àbá ọlá ò ní ká fún ọlọ́gbà wọn. gbogbo àwọn ọmọ yín pátá ọlọ́jà kan mọ ní àgbàríkà bí wọ́n bá ti ń dé wọ́n mọ fàyè gbà wọ́n bá ti ń dé lójú ọlọ́run lórí aburú wọn pàǹtí wọn lójú ọlọ́run lórí àwọn káwọn jẹ́ kéèké yìí wọ́n yẹ kẹ́ ẹ pàwátì ibi kan wà ní pàwátì kè sí wa kápá máa ṣe wá sí adúgbò ẹ ti gbọ́ wá kó tó ní pé ẹ bí àwọn ọmọ ẹ ti gbọ́ wá sí ẹ ti mọ wá sí ẹ ti ṣe wá sí. ó ti bẹ́ẹ̀ ẹ ká tó máa sọ ọ̀rọ̀ ìbàdí sẹ́lẹ̀ sáré o. àmì ọlọ́ ọmọ ìyá mi wá sí lẹ́lẹ̀ jẹ́ fún wa o fara àbá wa o ọ̀rọ̀ ìbàdí sẹ́lẹ̀ sáré o. wọ́n ti pé ìbá gbọ́ wá sí wọn bọ̀ ìsáwọ́dì ìlú tí wọ́n gbọ́ tó. ẹnu gbà káwọn pé tí wọ́n gbọ́ sí kíni. ó tó wọ́n ti gbọ́ wá sí wọ́n ti lo wá sí wọ́n sì dúró ti ọ̀rọ̀ Ọlọ́run alọ́gbà wà dúró ti ọba ìṣẹ́lẹ̀ sáré o. ìsọ́kùnrin lọ fẹ́ra o. wọ́n tí olùkọ́ mú kí ogun ẹ̀yàn bá wá tẹ̀yìn wá nídìí kò kí yóò ọba kí yóò bá ṣẹlẹ̀ sáré o. ìta fẹ́ sọ ọ̀rọ̀ bá
náà ni tọ́pìkì tí í ṣe al-istiqama. Al-istiqama n tí ń pè ní al-istiqama náà ni ìdòótọ́ fọ́lọ́hun. Ìdòótọ́ fọ́lọ́hun ń pè ní al-istiqama. ṣé ẹ rí àti jẹ́ mùsùlùmí kí àwọn mùsùlùmí ní mí ó dùn ún sọ lọ́rọ̀ ẹnu, àmọ́ wá kú kí mo jẹ́ mùsùlùmí, ọlọ́run lọ́ba mi tó dá mi, tó kọ́kọ́ ní kí wọ́n rí bí ọlọ́run lọ́ba mi, ọlọ́run ló dá mi. Allahu Akbar. Ó dùn ún wí bí àwọn ń ṣe lọ́run, ó dùn ún wí lọ́rọ̀ ẹnu, àmọ́ sóòótọ́ níbí kí ni wọ́n sọ ìkejì òótọ́ pé dáàmọ́ nílò òótọ́ o, gbogbo òótọ́ náà dáadáa lóòótọ́ o. Ọlọ́ba sọ̀rọ̀ dáadáa sọ́nà ọ̀rọ̀ rẹ̀ nígbà fáwọn àti bá nìkan. Innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu La takhafu wa la tahzanu abshiru bil jannati kuntum tu'adun. àbáń sọ wípé Innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu ọlọ́run lọ́ba wa thumma istaqamu. ó dùn wí èrò ọlọ́run yá, èrò ọlọ́run yá. Innal ladhina qalu rabbuna Allah. àlùfáàní tí ó yá sí pé ó dùn wí lẹ́nu Allahu Akbar. ló fi fòǹdèdè pé Thumma istaqamu. wọ́n pàwọn ó pera lẹ́ni ọlọ́run wọ́n sì tún dúró tì í. Allahu Akbar. ṣé ẹ ti wí kò lè. ẹ bọ́ kálukú lè pé àbọ̀ òní ọ̀gá àmọ̀ṣálá ẹni ọlọ́run ni wọ́n ti pè é èso ọlọ́run sí sẹ́yìn ìṣòro. àmọ́ fún mọ̀sítàkọ́mù tí wọ́n tó tọ́ lórí ẹ̀. Istiqama yóò wà níbi akhlaq, yóò wà níbi sharia, yóò wà níbi àkídà. Àkídà lọ́la kọ̀ọ̀kan ìmọ̀ yára mi tí istiqama tó ń bi àkídà yóò wà níbi sharia, yóò wà níbi akhlaq. Kí wọ́n lálàyé ìmọ̀ yára mi ní sókí. Ṣé ẹ rí istiqama àti ọ̀pẹ tí ń jẹ́ istiqama ní kéèyàn dúró náà ni ó dúró tán. Bóun ni istiqama ti fẹ́ wà níbi àkídà, níbi àdìọ́kàn. Oníbi kéèyàn ní àdìọ́kàn tó dá sí Allah subhanahu wa ta'ala. Kéèyàn máa nílé ẹ̀mí sọ́lọ́run kéèyàn ní bẹ́ẹ̀. Onáà ní tó jẹ mọ́ arkanul iman káàtì mà. Atu'minu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'minu bil qadar khayrihi wa sharrihi. Kéèyàn ní bàbá sọ́lọ́run subhanahu wa ta'ala. Pípé Allah subhanahu wa ta'ala lọ́ba tí ó dá wa. Èyí náà sì lọ́ba tá a gbọ́dọ̀ máa tọ́lẹ̀ tọ́sí àti máa sìn. Tó kó gbọ́dọ̀ ńlá ilaha illallah òsì ní bàǹkà. Bákan náà tó ń kọ́ o, wọ́n gba Amẹ́ríkà rẹ̀ gbọ́, ọ̀rọ̀ ìṣiṣẹ́ rẹ̀, wọ́n gbàgbọ́, àtìrà rẹ̀, wọ́n gbàgbọ́, wọ́n ti gbàjọ́ ọ̀kẹ́yìn gbọ́. Agbàjọ́ ọ̀kẹ́yìn gbọ́, ìpéjọ́ kan bí tọ́lọ̀ ọgbọ́n kọ́ ìdájọ́. Tí wọ́n á ṣe ìṣòro tá a bá ṣe níṣẹ́, tó ikú kálukú wa ibo tá a ṣe pátá, à ń ṣe ìbújọ́ náà ní kọ́lọ̀ jẹ́ náà bí a fẹ́ nìkan. Àmín Allah. Bákan náà, àwọn àgbà kádàrà gbọ́ tó ti wùlò rí kọjá àbújá kejì. Ìtọ́ra ìkọlọ̀ mọ́ kádàrà fẹ́ nìkan. Àmín. Wọ́n wá sọ wípé fún mọ̀sítàkọ́ọ̀mù ẹni tó bá dúró dáadáa bí àkídà tí ṣètọ́nù rákìdá rẹ̀ yìí tí ò rí yí padà ṣé nípa ayé táwọn ní ìsìn nǹkan ti yí báwọn èèyàn lọ́wọ́ tó pọ̀. Àkídà oníkàlùkù ó ti mẹ́hẹ ẹ̀kọ́ tó ń bá sàánú lókun báyìí. Nǹkan díẹ̀ lásán ó yí ẹ̀rù mi padà. Bẹ́ẹ̀ bí sẹ́ẹ̀sẹ̀ dàrú ni. Bẹ́sẹ̀ kan ṣẹlẹ̀ sí ni ọ̀sán ní kèdè ní ọ̀pá ní. Ẹ̀ka kan lọ bá sọ pé àlọ́ mọ́ ní ó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ sí ọ wọ́n dẹ́kẹ́ báyìí lásán kò ní pèsè pé lọ́wọ́ máa ṣe lọ́wọ́ kò sọ pé máa yẹ náfìlà o náfìlà kọ́ o yóò pè ká lọ bìkan ọmọ mi nìkan ọkọ̀ nínú yóò àmọ́ mọ́tò dúlé kiri ẹni tí ò rí di ààrẹ tí ò mọ bọ́rọ̀ ààrẹ ti rí àlọ́ bọ́rọ̀ ìbá láìka ìmọ̀ ṣẹlẹ̀ àmọ́ lẹ́yìn kíníkíní kan ìgbà sígbà ẹ̀wọ̀n ní kò ní ọmọ mú adìẹ wá. Ọjọ́ pé wọ́n á ṣẹlẹ̀ sáré. Wọ́n ní kọ́lọ́ máa mú nǹkan wá, wọ́n àsọdẹ lẹ́bọ, wọ́n ní kọ́lọ́ máa jẹ wá, àbẹ̀lọ mẹ́ra wá, àbẹ̀lọ àwọn bá sì pé ìrìnsì pé wọ́n bá gbé ìpèsè. Gbogbo rà báwọn wọ́n àsọdẹ lẹ́bọ. Fún mọ̀sítàkọ́ọ̀mù, kí ló ṣẹlẹ̀ sí? Nǹkan kan sọ́nà ṣẹlẹ̀ sí o. Nǹkan kan sọ́nà ṣẹlẹ̀ sí o. إن الذين قالوا ربنا الله ثم استقاموا
àwọn tí wọ́n sọ yí pé ọlọ́ọ̀bá ọlọ́ba tó ká máa sìn ọlọ́ọ̀bá ni ọba Allah ọjọ́ba wa ثم استقاموا ṣé wọ́n á dúró lórí ẹ̀ wípé àní tó ní wọ́n ṣẹlẹ̀ sẹ́ àwọn òdù lórí bá ti ń sin náà yìí ni bá àbọ̀ bá ti pa àbọ̀ sí àkókò lọ wọ́n dà wọ́n láàmú wọ́n fi sínú wọ́n tẹ́ gbèsè sí ọlọ́run wọ́n gbọ́ ọmọ tí wọ́n fún wa wọ́n ní pé kí ni gbó ti ثم استقاموا wọn ò dúró ti pé àṣà wa bá ti máa ń ṣe é nìyí tí ó fi takọ lọ́hùn ó dúró ti àṣẹ olùwà sọ́nà tààlà tó ń mọ̀ sí استقاموا tí wọ́n á dúró fọ́lọ́hùn dáadáa kí ló ń ṣẹlẹ̀ eléyìí níbi ìgbẹ́ni má àkídà là ń sọ́wọ́ àkídà agbọ́dọ̀ tó àkídà ń kọ́dọ̀ kó ara ṣe sí olùwà sọ́nà tààlà olùwà sọ́nà tààlà ó ní jẹ́ kí nǹkan dáa tí nǹkan bá ṣẹlẹ̀ ẹni tí ó jẹ́ ọ̀dọ́ àpàdà sáá ní الله náà ní ọlọ́run kí n múra sí ara kídà ní pé kí èèyàn sẹ́ni sọ́nà ọlọ́run tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́nìkan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kó lè bá àdúró dáadáa ni الله أكبر kó lè bá àtọ̀símọ́nà dáadáa ni pẹ̀lú àdúrà àmìsàdúrà àròjọ àdúrà ní tí ó tẹ̀ kẹ́kẹ́kẹ́ lẹ́yìn wá kìíní nìṣẹ́ الله láyé. أكبر إن الذين قالوا ربنا الله ثم استقاموا yóò ti máa ń wà ní àsìkò àdúrà ń bẹ tó pọ̀ ní ọ̀ma àsìkò àdúrà ń bẹ ètò ìlà àbọ̀mọ̀ ń bẹ ó kọ́ ọlọ́run tó tóbi tí ẹgbẹ́ tí a fi pè lọ́hùn الله أكبر àdébìdàn kò sọ àdébìdàn sáwọn lọ sọ صلى الله عليه وسلم nígbà tẹ́lẹ̀ kan sí àdúrà sọ pé wọ́n lọ́hùn أسألك اللهم بأني أشهد أنك أنت الله الذي لا إله إلا أنت الأحد الصمد الفرد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد lórí ti kà ẹni yìí kà báyìí àjọ pé ó ti fi ọkọ Ọlọ́run kan ó ti fi ọkọ Ọlọ́run kan tó yẹ pé tí ìbá fi bẹ Ọlọ́run yóò gbàdúrà الله أكبر tó bá yẹ tọrọ nǹkan lọ́wọ́ fún الله أكبر mùsùlùmí lọ́mọ orí eléyìí ní símúlẹ àbọmọ ní ń pè ó ti pẹ Ọlọ́run ló kọ tó tóbi jù الله أكبر èyí tí yóò fi ká òṣèlú kan ó gbé lórí ká mùsùlùmí ọmọ ká máa fi gbàdúrà ká máa fi bẹ Ọlọ́run ká fi súnmọ́ Ọlọ́run ó yẹ ká fi kọ́ ọmọ wa náà fún ọmọ ká sọ lè fún wa àbí ìlọsọ fún wa. صلى الله عليه وسلم èyí tí ọwọ́ akẹ́lẹ̀ yóò máa wá kiri. الله أكبر إن إن الذين قالوا ربنا الله ثم استقاموا sẹ́wọ̀n kan ló gbalẹ̀ wá láti ìlú ohun. èyí táwọn ìbí ọ̀sán sára tó sọ fún alójú ayé ò béèrè ẹ̀ mọ́. ṣé òkan tó gbé bẹ́ẹ̀ ṣètò ló gbé sí lẹ́nu. الله أكبر láàbàbà rẹ̀ pé ojú oorun ti fún ojú oorun ṣe jẹ́ ṣètò àwọn báyẹn sí lójú oorun. بني mo tí ọ̀dà pátá ojú oorun rẹ̀ ti máa rí. الله أكبر ìtọ́jà náà mọ̀ wà ń bẹ́ o àmọ́tá ẹnìkan sọ ní ìsáníìsì ó lòun òun fi dídí àdúgbò òru jì الله أكبر sáà sọ́dún yẹn kékeré àti àárọ̀ àrọ̀ bókì pé kí ló dé à ọkùnrin lójú ojú ọ̀rọ̀ lẹ́gìrì bó o ti lè gbára lé ọ̀rọ̀ ojú oorun níbi tó jẹ mọ́rọ̀ nǹkan ayé níbi tó jẹ mọ́rọ̀ ìsìn òní gbára lé بني àpá wọn ò ní gbára lé ọ̀rọ̀ ojú oorun pàápàá láyọ̀ tájú lè mọ̀nà máàtì الله أكبر ẹnìkan ìgbára lé ọ̀rọ̀ ojú oorun pé ọ̀rọ̀ ojú oorun náà ti sọ nǹkan báyìí mo lè lò ọrùn ibi tí kò sínú ṣẹ̀ríà ti wá ojútáyé nu àbí ọ̀sàsà ń kà fún wa pé Ọlọ́run sọ báyìí yóò sì ṣàlàyé ẹ̀ fún wa lẹ́yìn níta àbí lórí. bákan náà ní ìsìnkọ́ọ̀mù náà lọ́wọ́ ká dúró fọ́lọ́ dáadáa ní gbogbo nǹkan tabagùn ló jẹ́ mọ́rọ̀ àdúrà níbi ara ìsìn lòkú wà ká wá jẹ́ kí ká jẹ tí ó dúró dáadáa ń bẹ̀ ká wá jẹ́ kẹ́nìkan kó bá ní àdúrà wa. إن الذين قالوا ربنا الله ثم استقاموا àfáà ti pọ̀ ní ìsìn báyìí àfáà ti pọ̀ gan-an kálukú sàn wá bó ti lówó lọ́wọ́ bí wọ́n á di pé wọ́n máa parọ́ àwọn ẹlẹ́bọ wọ́n ti gbọ́sọ̀ àfáà ní ìsìn báyìí tẹ́pẹ́ tí wọ́n máa sọ ọ̀rọ̀ kí ni yóò máa sọ pé kí ni ibà àfáà lòun yóò tún máa kàlùmánì yóò máa ká àyà sí yóò máa ká àdìsí sí bẹ́ẹ̀ sì lórí irọ́ lọ́wọ́ òfurufú ni wọ́n pọ̀ wà ń lọ ẹgbẹ́ pẹ́ kí ni wọ́n sùn tó ọ̀pá sóògùn wọ́n ti ẹ́ bá الله أكبر náà wẹ́sẹ́ ẹnìkan yóò máa lọ nítorí ọ̀pọ̀ ọ̀sọ́ yóò máa lọ mọ́ra wọn bá ń lọ yóò máa pé kò lóòdù kò mú yàn lóòdù ọlọ́wẹ̀ fún ẹsẹ̀ nígbà tá àfáà bá ń sọ pé kẹ́nìkan máa mú yàn lóòdù ọlọ́wẹ̀ fún kó lọ́ máa gbogbo tó lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ mo ti fẹ́ rí eléyìí o ò lè nínú Ìkùránì
kò lè nínú súnà bẹ́ẹ̀ sọ́lá tó pẹ́ pátá ọ̀rọ̀ fẹ́nu náà ló gbé ṣe tọ́nù ní ṣe àbíkọ́ rẹ̀ fún wọn. Innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. Ẹ̀fọ́ ìyá fẹ́ pé lọ́jọ́ àtọ́jú pé wọ́n sọ pé ọlọ́ọ̀bá wa ní táwọn sìn. Wọ́n tó dúró ti tí wí níbi tọ́jú wọ́n rà kídà. Abẹ́lẹ́ kejì náà thumma istaqamu. Thumma istaqamu. Ṣé tó wá dúró ọlọ́ọ̀bá níbi tó jẹ mọ́ ojú ọ̀nà tí ń wí ni pé ojú ọ̀nà níbi àsálàm náà máa tẹ̀lé. Sallallahu alaihi wasallam. Ó ń bí àti pọ̀ rẹ́rẹ́rẹ́. Àìmọye àsàlátù tó kọ́ àsàlátù Sunday lórí àbí. Bẹ́ẹ̀ni. Ayẹ̀rọ pọ̀lọpọ̀ àsàlátù lọ rẹ́rẹ́. Ètò kílóbílẹ̀ yìí, àwọn kìí yóò máa lọ sí ṣọ́ọ̀ṣì ìjọ Sunday. Àwọn náà ti gbọ́dọ̀ máa lọ sí Àsàlátù. ọ̀sẹ̀ pídí àdìdálẹ̀. Àdìdálẹ̀ kádàlẹ̀ ni, àbí àsàlẹ̀ tó ti kọ́ náà àdìsí ẹ̀. Ó ní pé mo ní àdàtà fi yá múrì dáná rádá, mọ́ lé sàmínú fáwọn Fàwọn raddun. ní ọba jà nǹkan lè nínú ẹ̀sìn tí kìí sáré ẹ̀ bá ti ṣàlàyé ẹ̀ wọ́n dẹ̀ padà sí ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n bá nípa àjókòó àsàlátù nígbàlá tí sáà àbí àsàlá àbá àsàbí tẹ́ ń jókòó orú ẹ̀ àlè rí ìwájẹ àwọn àfáà ni wọ́n ìfàájì náà pé àfẹ́mọ̀ kọ́wùn yẹn lẹ́kọ̀ọ́ ni ìsákanlọ́ ọ̀gẹ́rà wọ́n náà rí dáadáa sí i àmọ́ àwọn ìjókòó ẹ̀sẹ̀ ni obìnrin múra kan wọ́n múra ṣọ́ síbẹ̀ bẹ́ẹ̀ máa rí àwọn obìnrin báyìí lẹ́wọ̀n tí ọ̀dá wọ́n ti parí ọmọjó asìntagifirula ṣé ẹ̀dẹ́sì ọlọ́run ọwọ́ akọwà ń wá fún ìpè ọlọ́run lórí ẹ̀jẹ̀ ní àbáwá ọlọ́jẹ̀ kẹ́kẹ́ bá ìyá wa ọgbà ìṣọ́mọ fún yín. Àmín Allah. Tọ́mọ ká bá sẹ̀ wọ́n bá yí pé ẹ má bínú ìyá mi, ẹ má bínú bàbá mi, ẹ má bínú bàbá mi. Bó tilẹ̀ máa mú mi ṣe báyìí. Wọ́n jẹ́ pé ìjẹ́ ìbíṣe fọ́rọ̀ ẹ̀dá. Kọ́nà ìbáṣọ́ tààlà lè. Allahu Akbar. Wọ́n máa jó máa dáwà káàbù láti fi gba owó wọn. Pé èrè owó tààrà báyìí ẹ̀yìn ìyá náà ìjókòó ẹ̀fọn alówó àmọ̀sàdá àfúnjẹ máa lọ lé. Allahu Akbar. Jazakallahu khaira. Ó ti tì ní ẹsẹ̀. Ó ti bẹ̀rẹ̀ tó fẹ́ tààrà. Àmọ́ tó á jókòó di ẹsẹ̀. Obìnrin àtọkùnrin wọn jọ máa jó lọ iwájú ọmọ lẹ́yìn. Ibò mí ìbẹ́ tó wọ́n mú yúnífọ́ọ̀mù. Lọ́jọ́ àwọn tí wọ́n sọ pé lọ́wọ́ ọmọ tààlà lọ bá ọba wa. Tí wọ́n sì tàkọ́ mú tẹ́lẹ̀ ìtara fẹ́ mẹ́nu bá ní ìsìn pé kí ni owó tó á tó fọ́lọ̀ dáadáa níbi akhlaq níbi ìwà. Àti tó jẹmọ́rọ̀ àkídà àjọkàn. Ẹlẹ́ẹ̀kì tó jẹmọ́rọ̀ ti ìlànà lọ́kọ́ mọ́ tẹ́lẹ̀ alẹ́ kádà alẹ́ ti sún ìlànà tẹ̀lé. Innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. Ṣé tó wá jáde ṣe tó dúró dáadáa níbi wà? Wọ́n tún dúró dáadáa níbi ìwà. Wọ́n dúró dáadáa mímí òmì wọn níbi ìwà. Ẹ bá jẹ́ mùsùlùmí gidi tó pé ọlọ́ọ̀bá àwọn ni ẹ gbọ́dọ̀ darí ibi ìwà o. Ìwà òṣùgbọ́dọ̀ mú mọ́sẹ́ rẹ o. Ẹgbẹ́ pẹ̀lẹ́ ní ọlọ́run pé àà nílò làwọn ti agrí kan tí wà bá sí wà ń bẹ́ẹ̀ wọ́n tọ̀ ń ṣe àti ìdàgbà lásán ní o. Ìpinnu tí èyà ara wọn ò ní mọ́ ní àtisẹ́ rẹ. Bẹ́ẹ̀ kan pé àìsàn ni wà bẹ́ẹ̀ sì nìkan ìwà nìkan lòun bọ̀rọ̀ sí tí ò lẹ́sìn kò rí nǹkan sí. Bẹ́ẹ̀ sọ pé ẹ̀sìn ni wọ́n máa sìn tí wọ́n á lè wà mọ́ bẹ́ẹ̀ wá rí kò rí nǹkan sí. Ọmọ wíwẹ̀ pọ̀ pé ilẹ̀ nínú Àmànù àmìlù sọ́ọ̀lìhà. ìjọ mẹ́rin lè pọ̀ ní o, ẹgbẹ̀jọ yìí tó jẹ mọ́ ìwà ẹjá dúró ohun ìrìn àjá. Kí ni ìwà ara wa síra wa gan? Ìsáàmù sílọ̀rọ̀ ẹ̀fà ká dá síra wa fún ara èèyàn gan. Ara kí o dá sí èmi ara rẹ̀, ọmọ mọ̀mọ́kú mọ́, ọmọ nìyẹn náà pa. Ọmọ jẹ́ tí ọmọ fi ìsùta síra rẹ̀. Bàlá tó lé fún obì àìlé pẹ̀ẹ́dínkùn. Ila tahaluka. Ẹ má fọwọ́ ara yìí jura yìí sínú ọ̀parun. Wọ́n mọ̀ mú kú mu. Wọ́n sì jẹ́ tí ó yọ kó wà lábá ara rẹ̀. A sọ lè fún wa. Al-Qur'an. Ìwà rẹ̀ dá síra rẹ̀ nù. Kọ́ jẹun tó dáa. Kọ́ sùnà yìí tó dáa. Kọ́ ọmọ rẹ̀ sì tó dáa. Ìsìlámù ló fi lè rìn wa. Bákan náà, sí ẹlòmíì náà. Ìjábẹ̀ láti inú ilé wa. Káwọn ọmọ ìyàwó. Sàrà tí yẹn bá ń ṣe síta
tí ìyà ń jẹ àwọn ará ilé rẹ̀ kò ní nǹkan ṣe o. Allahu akbar. àmì ìjọ ya sí pé sáàtì bá ń ṣe fún ẹni tí ìbá ń fún ìyàwó èèyàn jẹ wọ́n mọ̀ kọ́ ládàá sàárà fún náà. Allahu akbar. ó ń fún ìyàwó ẹ̀ lóúnjẹ oúnjẹ lásìkò ó ń rí wọ̀ wọ́n sì máa pa ara fún pé ṣe sàárà. Allahu akbar. tó o bá ti sàárà tó o bá ti tọ́jú àwọn ìyàwó ẹ̀ dáadáa àtàwọn ọmọ àfihàn dáadáa sọ́dọ̀ kàlọ́ ló ń ṣe ohun kò sí ní ìdí ọmọ pé ọlọ́mọ kó kéré bá ara àtàtẹ́ pé ìyá sì ń jẹ ara inú ilé. ìgbọ́dọ̀ dá níbi ìwà sí ara inú ilé rẹ̀ tí ilé bá ti wá dá ọwọ́ àgbà wọn láti gbé èèyàn àbí ọ̀sán sáńsọ́ náà tí Sallallahu alaihi wasallam. àbí sọ wípé wọ́n sáré jìbìrì lè yọ̀ sí ní ìjà àtàwọn tú. Annahu sayuwarrisuni. jìbìrì sáà máa ń gbọ́nà àti sọ fún mi jìbìrì sáà máa sọ fún pé aládùúgbò rẹ ó gbé dáadáa wọ́n máa ń sọ̀rọ̀ fún aládùúgbò fún ọmọ tuntun aládùúgbò wọn títò fi rò pé ní tí jìbìrì ń bá lọ yìí yóò wá padà jẹ́ kí àwọn aládùúgbò náà máa jogún èèyàn. Allahu akbar. ọmọ ìyá mi aládùúgbò èèyàn tààrà òní bá mú létí èèyàn ẹ bá pọ́lé sí èèyàn lẹ́gbẹ̀ẹ́ ní aládùúgbò èèyàn o tààrà tí ẹ̀ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wàhálà wọn ìdílé kà fún wàhálà o ẹ gbọ́dọ̀ ṣọ́ra níbi aládùúgbò ẹlòmíì ibi tí ó ti kà wàhálà aládùúgbò ni o ní tọ́jú bọ́rọ̀ ti àkàlà òun náà ni kéèyàn nífẹ̀ẹ́ ọmọnìkejì tí ìbálò gbé fọ́lọ̀ dáadáa ara àgbé fọ́lọ̀ dáadáa ni kéèyàn nífẹ̀ẹ́ ọmọnìkejì lọ́nà wo a gbọ́dọ̀ wọ́nà parọ́ fún ọmọnìkejì àbí ìsọfá náà rẹ̀ pé àtàyọ̀ ìpàdé àhíhí ma yuhibbu li nafsi. ẹnìkan ìmọ̀ nìyàn tí ìpè nínú yín o títí ó fẹ́ fún ọmọnìkejì tí fẹ́ fọ́ra rẹ̀ ilé ìnìyàn wá jáwò èmi tí ọjọ́ mú ṣọ́ọ̀bù tí nìkan wọ́n sì ta kankan náà àbí ní pé ìmọ̀ nìyàn tí ìtò kò tí lágbára tó fi lẹ́mi pé ké ẹnìkejì rẹ̀ tẹ́jọ́ ta kankan náà kọ́ máa tàbí ọ̀rẹ́ ti ṣe kí ni. Bójú ń tà. àkọ́ ọmọ ẹlẹ́mi ìparọ́ tó pé ó ní ta tó ń tà ọmọ tà tí wọ́n ń dùn bí ò ti rérò. láàyè mi náà àdùkù. Hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi. àbí ní pé ìmọ̀ nìyàn ò tí ì pé o ẹ fẹ́ ká nífẹ̀ẹ́ ọmọnìkejì nífẹ̀ẹ́ ọmọnìkejì yín wá gbogbo ọ̀nà tí wọ́n gbà nífẹ̀ẹ́ ọmọnìkejì tí ẹ bá nífẹ̀ẹ́ ọmọnìkejì àdúrà ló fi máa gbà náà ni ara orípa kí ọmọ nífẹ̀ẹ́ ọmọnìkejì kí ọmọ sí àdúrà ọmọnìkejì ẹni tí ọ̀gbẹ́ ládùúrà ṣe lọ́jọ́ mọ̀ yá rẹ máa ṣàdúrà fún ọ àdúrà ló fi máa ṣe kí ni ló fi máa gbà ni ó rà àdúrà tiẹ̀ ó ṣe pé ìfẹ́ gbàjú ti ètò ìṣẹ́fún gan lọ ó ní pé ń bẹ àbí ìfikọ́ ayé pé Sallallahu alaihi wasallam. ẹ bá ń ṣe àdúrà fọmọ ìyá rẹ̀ lẹ́yìn amẹ̀ríkà kan bẹ tó mọ̀ sọ́kọ́tọ̀ pé àmín wàlákàlì mẹ́tẹ̀. àdúrà tó ń ṣe fọmọ ìyá rẹ̀ tí ọ̀ mọ̀ sí fún sádà fún yìí ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹni àwọn amẹ̀ríkà wọ́n sọ pé àdúrà tó ń ṣe yìí ó rí bẹ́ẹ̀ wàlákàlì mẹ́tẹ̀. in tó ń ṣe àdúrà fún sí máa jẹ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ náà wọ́n ń ṣàdúrà fọmọ ìyá rẹ̀ yá alámọ̀ ní kìí àgbè yìí o wọ́n máa fi ṣègùn yẹ ojú ọlọ́rin kọ́kọ́ rí o ọ̀hún ṣàdúrà fún ni amẹ̀ríkà ó máa sọ fún ọ pé àmín àdúrà tó ṣe ọlọ́wọ́ gbà o wàlákàlì mẹ́tẹ̀ ibi tó ń ṣe fún àdúrà òun kọ́ máa jẹ́ tiẹ̀ náà.